His Imperial Majesty Ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì bàbá ikọ̀ ọmọ Yorùbá wà lọ́jọ́ ọ̀dúnrún ìfẹ́ kábíyèsí o kábíyèsí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́lẹ́nu ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa rẹ̀ ẹ̀kú àbẹ̀wò wa. Thank you so much, Kábíyèsí, for making it into this occasion. Now, without further ado, we'd like to invite the celebrants. Tó o bá lè gbàdúrà ìwọ á rí iye ṣe. Tó o bá lè gbàdúrà ọ̀rọ̀ ẹ̀ á dayọ̀. Ẹni ò gbàdúrà òun lè ń borí. Ẹni ò gbàdúrà àwa lásán. Má jẹ́ wà lásán Ọlọ́run. Bàbá kò mi yọ nínú ewu gbogbo. Ànàbí mú wọn mọ́ gbàdúrà o. Wòlíì Èlíjà tún gbàdúrà. Wọ́n ní kójú máa rọ̀ ojú dúró. Pàṣẹ fókun èṣù láyé mi. Jẹ́ kọ́rọ̀ mi gbogbo ó dayọ̀ káàkiri. Bí o bá lè gbàdúrà, ìwọ á rí tiẹ̀ ṣe. Ìpàdé ìlú Fẹ́mi lóye ìyáde wà ní o. Ọkọ lórí mi fìtúrà tọ́lọ́run dáná dé bẹ́ẹ̀ ni yẹyẹ lọ́mọ. Padà mọ́ sí Ìlú fẹ́ lóye. ọba ọlọ́bàmọ́ jẹ́ mi o. Ìlú fẹ́ lóye. Ajagunpadé ò báwọn wá olóye tí ò ní báwọn lọ. Ẹni tájẹ́ ẹ̀bá ìsọdù. Ẹgbẹ́ kọ́kẹ́jọ́ Ọba wá sí ìgbàgbọ́ ẹ̀ka ọ̀tá òkà. Wọ́n bá ti ń bẹ lọ́rùn olùgbẹ́ láyé. Ọba jọkọ ambassador mi Olúwaṣẹ́ ẹ̀dùn. Adéyẹmí ti kálẹ̀ ọgbà wa. àgbà ẹ̀ máa náà lé. Kọ́lọ́run máa jẹ́ Ìjà wa. nílé ní lóko òjò lọ́kọ̀ àgbàdo. Látẹ̀kọ́ tóbi l'Amẹ́ríkà tóbi kárí ayé. Èmi ò rí irú ọlọ́run wọn bá àwọn yìí bá kọ́ríkọ́rí. Àgùnṣe bí n tẹ́lẹ̀ jù mọ̀rẹ̀ ọba náwó mú ẹ̀. Aṣọ̀rọ̀ ṣe o bí n tẹ́lẹ̀ jù mọ̀rẹ̀ mi ò fọwọ́ sí rárá. Wá bá mi dá sí ilé ayé tó ń wálé kókókó. Kókókó. Mo kọ́. Orí èmi ò ní irú ọlọ́run orí. Bàbá ti ń bẹ lọ́rùn olùgbé láyé. Ìṣòyà máa yẹ tì mí. Ọba mímú táwọn mi gbàdọ̀ mọ́ sí i. Olóyèdè mi ò kìkì ọ̀la. Àjùmọ̀gbà gbọ́dé ojú gbogbo ọ̀fà. Èṣù oyè tù. Olówó ti fowó ṣàánú. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ
má pè mo bá ẹ lóye mọ̀ orúkọ ọba orúkọ tẹ̀ ní ẹlẹ́gùn ọba àlàyé ọlọ́fà mọ́jọ́. My first time meeting you for over a year now. Since we started this birthday party, can you imagine? That's what we started singing when we were 40 years ago, 4 decades ago. When she was there, it was not our face. And I do not want to all right. Yes, sir. So, but please, while we are at it, while your gift is coming, I'd like to also invite you. Are you there? I'd like to also invite you to please, you're still going to do the same, something else. John. Sọ̀rọ̀ màá gbé ogún jẹ́jẹ́ ìjẹwájú yìí o. 1, 2, 3, 10, 15, 20, 30, 35, 40, 45, 46, 47, 48, 49, and 50. Ó yẹ bá wọn pàtẹ́wọ́ fún. Ọmọ nìkan lè fún mi ní ọ̀dọ̀ yín ni àbí kí tó máa gé kéèkì torí ìgbà tí dókítà ṣe ẹgbẹ́ gbogbo lè lọ́ọ̀kì gé àkàrà òyìnbó màmá ànákò bóyá ìkejì tẹ́fẹ́ gé ẹ̀ tó fẹ́ fún mi ní ọmọ kan sí olórí kan sí nínú ẹbí ànákò ni màá ta o. Ṣé èyí ni máa mú lọ torí ẹ̀ ẹlẹ́tún ní kí n gòkè kan máa gé àgbà celebrant tálẹ́ bẹ́ẹ̀ fún mi nínú ẹbí náà bàbá ànákò méjì lẹ́ni kí n gé o mo ti gé kan tẹ́lẹ̀ o another one is a count màmá tí náà máa fún mi kàn sí. Congratulations ọlọ́run olódùmarè yóò bá mi tó tì yín o. Is it? Thank you so very much. All the media guys, please, you have to do your job professionally because we have to throw some people out.
Yorùbá wá ń gbé gbá òkè káàkiri àgbáyé. Kẹ́ni tó bá yẹ kó jọba, Adéwálé tó má ti jẹ́ o, ìlú wa tún bá tún sẹ́yìn. Olúwùsì kú orí